ọ̀rọ̀ àwọn ọmọ ẹgbẹ́ National Union ti padà wá dójú ẹ̀ pátápátá. Àbọ̀lọ́rẹ̀ Legacy tún ti tú àwọn àṣírí míì lọ́lọ́kan-ò-jọ̀kan nípa àwọn ọmọ ẹgbẹ́ NURTW ẹ̀ka ti ìpínlẹ̀ Èkó. Ó ní wọ́n ti pín ẹgbẹ́ wọn sọ́nà mẹ́ta sí gúrùpù mẹ́ta ní Lagos State. Ó ní àwọn faction kan wà tó ṣe pé wọ́n ń gbìyànjú báyìí láti lo Alhaji Rafiu Akànní Ọlọ́runwà tó jẹ́ former chairman wọn láti lò wọ́n láti fi dàpínlẹ̀ Èkó rú, láti fi da omi àláfíà inú ẹgbẹ́ náà rú, ṣùgbọ́n tó ṣe pé lẹ́yìn tán bá lo Alhaji Ọlọ́runwà tán wọ́n kàn discard wọn ni. Ó wá ń fi fọ́nrán ó fi ń fa Alhaji Ọlọ́runwà létí pé kí wọ́n tètè kàn ṣe kíni kán tètè kúrò láàrin àwọn faction tóun sọ̀rọ̀ nípa ẹ̀. Ó lágbára. Kódà ó tún wá jẹ́ kí Tàfàsígò ojú di mímọ̀ fún pé tí ò bá ṣe làákàyè gẹ́gẹ́ bí state chairman nínú ẹgbẹ́ wọn lẹ́kọ̀ọ́, ó ní tí ò bá ṣe làákàyè dáadáa ó ní wọ́n máa fi ìjọba ẹ̀ wọ́n á fi làkàlàkà. Ọ̀rọ̀ ìdójú pátápátá ẹ̀yin èèyàn. Kódà ó lóun ní evidence àwọn 5 tó ṣe wípé Tàfà ṣàyàn wọn gẹ́gẹ́ bí executive member ẹgbẹ́ náà lásìkò yìí, tó ṣe pé àwọn 5 ìṣekúṣẹyẹ ni wọ́n, loyalty wọn ò sí pẹ̀lú Tàfàsígò, bẹ́ẹ̀ ni ọ̀tọ̀ níbi tí loyalty wọn wà. Ó ní nítorí àwọn 5 yìí wọn láìkí bí Tàfàsígò ṣe wà nípò state chairman nípínlẹ̀ Èkó, bẹ́ẹ̀ sì ni wọn fẹ́ràn bí Olúọmọ ṣe wà nípò national president l'Àbújá. Àwọn wo ò ní Àbọ̀lọ́rẹ̀ Legacy ń rí fàásí? Ọ̀rọ̀ ìlágbára gbogbo ẹ̀ pátá lè máa gbọ́ nínú fídíò yìí. Kódà tún wá jó di mímọ̀ pé àwọn àáfàá kan wà ó láwọn àáfàá kan wà tó ṣe wípé ṣekúṣẹyẹ làwọn náà o, wọ́n sì ń bọ̀ níta láti wá máa present ara wọn gẹ́gẹ́ bí àáfàá CMC Olúọmọ, ṣùgbọ́n tó ṣe pé ṣekúṣẹyẹ ni wọ́n, gbogbo wà àbàjẹ́ tí wọ́n ń wù lẹ́yìn pátá gbogbo ẹ̀ pátá làwọn ń rí. Àwọn àáfàá wo ni Àbọ̀lọ́rẹ̀ Legacy ń tọ́ka sí? Ẹ wò ẹ̀yin èèyàn, ọ̀rọ̀ pọ̀ nínú ìwé kọ́bọ̀. Bó kí yín káàbọ̀ sórí ìkànnì Digi Naija Television. Bẹ́yìn bá ṣe ń láǹfààní láti máa darapọ̀ mọ́ mi lórí ìkànnì, ẹ máa bá mi follow Digi Naija Online TV lórí Facebook, lórí YouTube, ẹ máa bá mi subscribe, ẹ máa bá mi like, ẹ máa bá mi pín fọ́nrán kó máa lọ lórí ayélujára. Láì ní gbà wá lákòókò, ẹ jẹ́ ká jíjọ wo fídíò yìí ká tún gbọ́ gbogbo àwọn àṣírí lóríṣiríṣi tí Àbọ̀lọ́rẹ̀ Legacy tuntun lọ́tẹ̀. Kẹ̀dẹ̀ máa bá mi fò opinion ti yín nípa ìsí comment òun rí. Alhaji Akànní Rafiu Ọlọ́runwà, me like máa sọ̀rọ̀ yín because I still give you the honor and the respect of my boss. Kẹ́mi ni respect yín wà bí tí mo fi sí, but ẹ má tẹ̀lé bọ̀já wúrà. Akànní jẹ́ rántí orin yín. Ìwògbè la fi ṣe é gbọ́dọ̀ fọ́ o, ìwògbè la fi ṣe é gbọ́dọ̀ fọ́ o, Akànní Rafiu mi bàbá Wàrísì. Ìwògbè la fi ṣe é gbọ́dọ̀ fọ́ o, ọkọ mọ́hún mi bàbá Wàrísì. Ìwògbè la fi ṣe é gbọ́dọ̀ fọ́ o, ìwògbè la fi ṣe é gbọ́dọ̀ fọ́ o, ìwògbè la fi ṣe é gbọ́dọ̀ fọ́ o, Akànní Rafiu mi bàbá Wàrísì. Ìwògbè la fi ṣe é gbọ́dọ̀ fọ́ o, ọkọ eléjì rẹ̀ mi bàbá Wàrísì. Ìwògbè la fi ṣe Akànní Rafiu mi bàbá Wàrísì. Ìwògbè la fi ṣe. Àwọn tẹ́ ń tẹ̀lé yóò ṣèyàn Akànní bàbá Wàrísì. Ẹgbẹ́jẹ́ ẹ padà. Àwọn people yóò like yín. Ṣé bóun ló ń gbé yín ṣépè yìí? They have wọ́n kàn play game pẹ̀lú yín ni wọ́n tọ̀ yín lórí. Mo ti ní another voice mi. Ẹyọkan yín ló kàn wù mí kí n jùlẹ̀ lálẹ́ yìí. Tí a bá tún fẹ́ gbọ́ mi, màá tún jùlẹ̀. Tí a bá fẹ́ kí n máa send ẹ̀ sí yín personally, màá send ẹ̀ sí yín personally. Bọ̀ irú kan kò kí n sọ ọba méjì pọ̀ lẹ́ẹ̀kan náà. Èèyàn kì í lọ́gàá méjì pọ̀ lẹ́ẹ̀kan náà because kò sí 99% loyalty, 100 ni. Gbogbo 100% loyalty, gbogbo orí mi, irun mi, ara mi, ẹ̀jẹ̀ mi, èékánná mi, mo surrender ẹ̀ pátápátá finally Olúọmọ ni. But respect yín ṣì wà níbi tó wà tí mo fi síbẹ̀. Bó máa ń dùn mí tí máa lọ bá ọwọ́ yín lára àwọn people yìí tẹ́ bá tẹ̀lé anything tí máa rí tó wá consign ni
Àkànní Rafiu Ọlọ́run wa máa ń kó ńbẹ̀ ni mo kàn máa yà máa wave yín máa kọ wave yín báyìí pé wave tí máa rí ọwọ́ Àkànní Rafiu Ọlọ́run wa máa wave tí máa rí Àkànní Ọlọ́run wa máa wave lọ́sà máa fi ọ̀nà yẹn lẹ̀ ńbẹ̀ pé náà àkọ́kọ́ já lọ kó tó ń pè lọ́mọ ọ̀dọ̀ rere tó fọgbọ́n ṣe nìyẹn. But nǹkan tí mo kàn lè sọ ni pé kò sí gate ẹfẹ lọ kò ń ṣe irú àwọn tó ń fi yín páyì tó ń lò because wọ́n ń wò ìgbà àmọ́ àfọlọ́wọ́ àyàn máa fi dàgbòrò rú àwọn máa fi dèkó rú àwọn máa fi ṣe gbá àwọn máa fi ṣàwọ́ àwọn máa fi ṣe kinní kan ṣé àwọn kẹ́mi mo ti play voice ibì kan tó ní pé Ọlọ́run wà pẹ̀lú wa Ọlọ́run wà la máa lò láwọn kinní kan irọ́ dẹ̀ ni wọ́n ní tẹ̀sí kankan lórí yín Bàrúwà ò ní tẹ̀sí kankan lórí yín àwọn akẹjọ́ wa ò ní tẹ̀sí kankan lórí yín ẹ̀sùn mẹ́tọ́lá fẹ́ lò ní Ọlọ́run wa ń gbowó láwọn èèyàn ọ̀tá Ọlọ́run wa yẹn olórí burúkú mo ní ibi tó ti sọ pé a kò máa lo Ọlọ́run wa yẹn a kò máa fi rúgbó lọ ni a máa fi rúgbó tá a ti fi rúgbó tá a ti forí ẹ̀ làgiri lọ wàhálà àti ẹ̀ nìyẹn kó ló máa bá àwọn fà á lẹ́kọ̀ọ́ solution làwọn máa ìsíbọ̀dí solution lẹ́gbàá rẹ̀ kò ná tí ò bá sí bó ṣe jẹ́ tí ò bá sí bó ṣe gbà tí ò bá sí ọmọ wa tó táwa nù torí ewúrẹ́ olóhùn ò bá gùtàn ṣe àgùtàn lórí àwọn òbí dúdú tó sún kò ń ṣe irú solution kẹ̀ níbo síbo lẹ́kọ̀ọ́ ẹ wọ́n máa gbọ́ ẹ̀yìn èèyàn bí solution yẹn ṣe wá wà yẹn oníjọ̀mọ́ ó dẹ̀ láwọn èèyàn ó dìgbà náà ó ṣe ń sìn ní máa sọ fún yín pé màá dúró nínú àwọn tí wọ́n pera wọn ní executive state council yẹn màá fa èèyàn 5 jáde gbáko màá fa èèyàn 5 jáde èèyàn 5 ni màá fà jáde tí ò tiẹ̀ sí tẹ́lẹ̀ rí gbogbo wọn tó ń fò sókè pé kíní kan nation kíní kan sẹ́kù nation kíní kan nation tí wọ́n sí pẹ̀lú wọn rárá tó yẹ pé àwọn wà pẹ̀lú àwọn pípù yìí 5 ọ̀tọ̀ọ̀tọ̀ tí mo ní evidence ẹ̀ lọ́wọ́ àyà ni mo fọwọ́ sọ yìí màá fa èèyàn 5 jáde tí wọ́n wà nínú executive ní gbogbo list tó ń tò yìí tí wọ́n sí nínú Lagos State tó yẹ pé ẹ̀mí wọn ò sí pẹ̀lú ibi tó wà yẹn ọ̀tọ̀ níbi tẹ́mi wọn wà tí wọ́n ń ṣọ̀tún ṣòsì. ẹ wá gbàgbé mo sọ fún mi pé Èkó ti pín sí 3 àbí 4 pẹ̀lú proof tó dájú ẹ gbọ́ pẹ̀lú ẹ mọ̀ pé mo kàn sọ fún yín pé episode wà ní mi sọ fún yín pé voice wà mo sọ pé evidence wà tí mo yẹ sọ fún yín pé àwọn kan wà tó ń rò pé èèyàn ni wọ́n yẹn tí wọn kì í ṣe èèyàn tó yẹ pé wọ́n ga tán wọn ò sí pẹ̀lú Olúọmọ wọn ò dẹ̀ sí pẹ̀lú state chairman tó wà ń bẹ̀ ibòmínà wà wọ́n ní má ṣe o legacy kò tí ìyà kò ní dùn tí bá ti ń sọ́lẹ̀ pé mo kàn lè sọ́lẹ̀ káwọn tèmi bá lè mọ̀ pé boy you always talk in parable because what goes around comes around what goes around comes around lálá tó bá gòkè ilẹ̀ náà ló máa padà sí síbẹ̀ agenda míì ni wọ́n ní agenda míì ni pé kan destroy mo dẹ̀ sọ̀rọ̀ yìí gbà yẹn mo sọ̀rọ̀ ẹ̀mí ọ̀rẹ́ mi mo wà pẹ̀lú ẹ̀ wọ́n sí pẹ̀lú òkè Àbújá yẹn inú wọn ò dùn bólú ọmọ ṣe wà lábújá inú wọn ò dùn bẹ́ẹ̀ tó jẹ́ state chairman lẹ́kọ̀ọ́ ṣe jẹ́ state chairman lẹ́kọ̀ọ́ inú wọn ò dùn sí méjèèjì another agenda ni wọ́n ní agenda wọn dẹ̀ sì wà pẹ̀lú wọn ni mo ṣe ń sọ fún ẹni tọ́lọ̀ ń gbéṣẹ́ kó pé use your head but jẹ́ kí n tí wá rán yín létí parable kan tí mo ti sọ lẹ́ẹ̀mejì ó ní àwọn tí mò ń pòwe fún mo ní he who beats the drum of violence must surely dance to it legacy àwọn tí mo bá wí mọ̀ bọ́dà bó ń sùn á sùn tí máa sùn
He who beat the drum of violence must surely dance to it. Àwọn tí mo ń bá wí ti mọ́ra wọn, mo bá wọn wí ni màá bá di dítà mi yẹn màá bá gan màá irọ́ tí mo gé mo ṣẹ̀ṣẹ̀ dé láti mọ́ra mi má ṣe mo ṣẹ̀ṣẹ̀ dé láti mọ́ra mi. Ọ̀kanlọ́mọ ti sọ pé kí n máa ṣe bí ẹ̀yẹ àfáà kí n máa ṣe bí aláàjì. Ọ̀rẹ́ mi ẹ̀mí Ọ̀kanlọ́mọ ní kí n máa ṣe bí aláàjì. Ọlọ́run àti èmi àtọ̀rẹ́ mi má dàrin wa rú. Ọ̀rẹ́ mi bá mi sọ̀rọ̀ èmi ojoojúmọ́ ló fi ń ṣe wáàsí fún mi ní múra. Wáàsí adé sọ̀rọ̀ in fact Ọlọ́run ọba ló tóbi jùlọ. Ọlọ́run má fà wá fálábùsí mọ́. Má jẹ́ kó wọ́ta ó tẹ̀ wá. Má jẹ́ kí pa ọ̀tá ó ká wá. Wa isyamkuru bika alladhina kafaru liyusbituka aw yatiluka aw yukhrijuka wa yamkuruna wa yamkuru Allahu wallahu khairul makirin. Gbogbo ète wọn Ọlọ́run bá mi sọ́dọ̀ fo tiwa ni kó borí wọn. Gbogbo ète tó bá lè wù kó dá láàárọ̀ kó dá lọ́sàn kó dá lálẹ́ àwa ni ká borí wọn kó fi wá borí wọn. Àtèmi àti gbogbo àwọn olólùfẹ́ àtèmi àtọ̀rẹ́ mi gbogbo àwọn tó bá dètè lórí ọ̀rẹ́ mi náà ẹ̀mí Ọ̀kanlọ́mọ gbogbo ète tó bá dá lórí Ọlọ́run bá sọ́dọ̀ fo fi wá jẹ́rí wọn. Ẹ máa wo àmàrà àwọn ọlọ́tẹ̀ náà kan àwọn àfáà náà kan sí náà máa dìde o wọ́n máa bẹ̀rẹ̀ sí sọ́ra wọn dà àfáà Olúọmọ o tá a dẹ̀ mọ́ gbogbo ìbàjẹ́ tó ń ṣe lẹ́yìn a sì ń gbẹ̀yìn náà bọ̀ wá kò ì tí ì yá. Ọ̀rẹ́ mi Yẹmí Àgùbá mi sọ̀rọ̀ kan ó ní Olúọmọ níbi tá a délé nìyí bọ́ọ̀lù yẹn ṣe máa ṣiṣẹ́ fÓlúọmọ bẹ́ẹ̀ náà ló ṣe máa ṣiṣẹ́ lẹ́kọ̀ọ́ bẹ̀mí ìfẹ́ sọ̀rọ̀ Èkó. Ọ̀rẹ́ tó bá dúró tiẹ̀ tẹ́jọ́ wà lọ́jọ́ ṣòro òun ni kò mọ̀ lọ́rẹ̀ kò mú lọ́rẹ̀ o òun dẹ̀ ni kò máa bá ṣe o má manage ọ̀tá o àwọn tó ti mọ̀ lọ́tà má manage ọ̀tá o àtàbújá àtèkó ẹ má manage ọ̀tá má manage ọ̀tá ò ṣe manage gbogbo ajá tẹ́bí bá ń pa kọ́ ló máa ń fún lóúnjẹ. Eléyìí tún gbẹnu tán ó lékè ká ó gbẹnu tán gidi Àbọ̀lọ́rẹ́ Legacy àlàyé ilẹ̀ tó gbọ́ tó tún ṣe kalẹ̀ lóríṣiríṣi nípa pé àwọn faction yìí wọn mú ní kékeré bọ́n ṣe fẹ́ràn Olúọmọ bẹ́ẹ̀ ni wọ́n fẹ́ràn Tàfàṣégò àmọ́ wọ́n ṣojú ayé sí Tàfàṣégò bẹ́ẹ̀ ló sì tún wá ń fa Aláàjì Ọlọ́runwà náà létí pé àárín ibi tán wà yìí àárín ọ̀tá ni táwọn fi pé àárín ọ̀rẹ́ làwọn wà. Ṣé ẹ faramọ́ tí Àbọ̀lọ́rẹ́ Legacy sọ yìí abẹ́yìn ní contrary opinion abẹ́yìn rò wípé Àbọ̀lọ́rẹ́ kàn ń sọ̀rọ̀ lásán ni pọ́rọ̀ rí bẹ́ẹ̀ ẹ máa sọ opinion ti yín sí kọ́mẹ̀ǹtì ẹ má gbàgbé bẹ́ẹ̀ bá ti follow wa lórí Facebook ẹ rí link kan lábẹ́ fídíò tó máa gbé yín tààrà lórí Facebook page wa lórí YouTube ẹ máa tẹ subscribe button tẹ́ ẹ ń wò lábẹ́ fídíò ẹ máa bá mi like ẹ máa bá mi pín fọ́nrán kó máa lọ lórí ayélujára ká tó pàdé láyé àtàláfíà ẹ ṣeun tẹ́ ẹ̀ ń darapọ̀ mọ́ mi tẹ́ ẹ̀ ń gbọ́ mi ní gbogbo ìgbà.